Gbogbo ẹ̀yin tí ẹ ti bọ orí yín, tí ẹ fi ẹja àrọ̀ bọ orí yín, tó wá tún pa ẹja àrọ̀ yẹn, tó gé orí ẹ̀ fún yín jẹ, tó mú ìdàrúdàpọ̀ wọnú iṣẹ́ yín, ẹ súnmọ́ mi báyìí kẹ́ wá gbọ́ solution. Gbọ́ mi dáadáa, sórí ohun tó burú jáì, tó burú jù láyé, òun ni kó fi ẹja àrọ̀ bọ orí fún ènìyàn, kó wá tún sè é fún ènìyàn. Kódà yàtọ̀ sí ẹja àrọ̀ gan, bó bá bọ orí fún ènìyàn, o ò gbọdọ̀ jẹ nínú ẹ̀. Kì í ṣe pé tó bá jẹ nínú ẹ̀ bí nǹkan ó máa ṣe àbí, but ó ṣẹbọ kẹ́bọ jẹ ni, ṣùgbọ́n ètò wa le jù níbẹ̀. Kí wọ́n fi ẹja àrọ̀ bọrí fún ẹ pàápàá kó jẹ́ ọmọ mi, kí wọ́n fi ẹja àrọ̀ bọrí fún ẹ, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé gbogbo ọmọ mi kò gbọdọ̀ máa jẹ ẹja àrọ̀, kó wá fi ẹja àrọ̀ bọrí fún ẹ, kó wá tún sè ẹja àrọ̀ yẹn kó gbé fún ẹ. I'm telling you, gbogbo àwọn tí wọ́n bá ti ṣerú ẹ̀ fún ẹ, kọ́mẹ̀ntì sábẹ́ fídíò yìí, ẹ máa rí pé ní àkókò tẹ́ jẹ ẹja àrọ̀ tí wọ́n fi bọrí fún yín, ẹ máa rí pé nǹkan dàrú fún yín. Gbogbo èyí tẹ́ bá jẹ́ ọmọ mi pátápátá tó ti fi ẹja àrọ̀ bọrí fún, tó tún sè fún yín, ìdíwọ́ àti ìdènà ló máa tún pa, kódà ó máa wá worst fún yín ju ti tẹ́lẹ̀ lọ. Solution ìlélẹ, ẹja àrọ̀ yẹn náà ló lọ rà padà. Ó ra ẹja àrọ̀, ó wá lọ sí odò tó ń ṣàn, ó wá mú ẹja àrọ̀ yẹn sórí, tó bá ti mú sórí, ó sì ṣàdúrà pé ìwọ ò mọ̀, novice ní ò mọ̀ nípa àwọn ènìyàn ló ti ẹbọ náà, ṣùgbọ́n tá bá rí gbogbo okun tó ti ṣe, tó bọ orí, wá sọ ohun tó ṣe, tó bọ orí, tí wọ́n wá gé ẹja àrọ̀ tó gé fún ẹ tó jẹ, tó wá mú ìdàrúdàpọ̀ wọnú ayé ẹ, wàá sọ pé ìwọ ẹ̀mí tí ń bẹ nínú mi, ẹ dáríjì mi, ó tọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì. Sórí látòrí ẹ̀yẹn wàá mú ẹja yẹn sórí ẹ, wàá wá gbọn orí ẹ báyìí, wàá gbọn orí ẹ, ọkọ̀ gbé lọ sẹ́yìn báyìí, ẹja yẹn á bá jábọ́ sómi fún ara rẹ̀. Ìgbà yẹn ló tó kókò já, ìgbà yẹn ló tó bọ̀. Wo ohun tí mo sọ fún ẹ, àṣírí ní eléyìí, ohun tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò lè sọ ni. Mo sọ fún ọ, I'm not just ordinary astrologers, I'm a prophet of God to the call. Listen to me very well. Any message I pass to you, make sure you work on it. And then gbogbo ẹ̀yin tí ẹ máa ń ṣàìgbọràn, àìgbọràn ló kó bá yẹ ẹlòmíì tó sọ ayé ẹ̀dẹ̀bí tó dé, àìgbọràn ló bá yẹ ẹlòmíì jẹ. Nọ́mbà tèmi rẹ̀ kò yí gbó padà, 08054353629. Ẹ WhatsApp ẹ, bàbá àṣírí ìràwọ̀. Ẹ follow wa lórí gbogbo social media handles, ẹ follow wa lórí Facebook, YouTube, Instagram, TikTok, àṣírí ìràwọ̀, Mystery of Star. Share fídíò yìí, ó máa ṣàǹfààní fásitì ṣàǹfààní.